kólẹ̀ yín sọ̀rọ̀ àfàgbà wọ́n bẹ̀ ń kalẹ̀ pẹ̀lú wa. Bàbá wa Mawlana Sheikh Adam Abdullahi Al-Alori. Èèyàn fẹ́ èèyàn kọ̀ àfàgbà ni. Èmi ọmọ bí ọtí kétì ẹ̀tọ́ ní kétìrà Sheikh Adam. Mo lọ ti ké. Ní dẹ̀ndẹ̀lẹ̀ yà yìí, tí ẹ̀ wá kíra ọ̀sán tí mo wá kú sàkúta. Abẹ́ ẹ̀kọ́ ni. Wọ́n bá ti lè tọwọ́ bọ̀ bẹ́ẹ̀ ni tọ́ ti lè ké ọ̀dọ̀ máa ké Markaz. ọ̀rọ̀ aṣọ ìfọdà ọ̀pọ̀ ọmọ ṣòfin ẹ̀rọ àdàmọ́ alẹ́rìí tàrífẹ̀ mọ́tò ìbáraàtìlẹ̀. Ẹ̀yin náà ní kọ̀ọ̀kọ́ kí wọ́n yá máa ìmáàmù khatibu masjid al-mutafannin. ìjà àfa àwọn òní pàwọ́ náà ní nǹkan kan lé wa àmọ́ ẹ̀ gbà yín láàfà sẹ́. مدير المركز أكيد المفاضل. مدير المركز أكيد المفاضل. Ọba tí ì fi yàn lẹ̀ kéésì sì yàn sálẹ̀ sàn ẹ̀ wọ́n lọ ti ṣe Markaz. Bàbá yẹn ṣe wàhálà lórí káyé àwọn ọmọ ọlọ́mọ ó lè ga. Wọ́n ní mójútó àdúgbò kò tán jù síbẹ̀. Ọba yẹn pápó lé bàbá rẹ̀ ni yóò ti tú. Ọlọ́run dúró tibẹ̀ púpọ̀ kàrán tó tún pọ̀ sí ni. Ọlọ́run dákun abẹ́ ọ̀ bàmí àtàdá Habibullah Mudirul Markaz ọlọ́run jẹ́ mi wọ́n kò fún wa. آمين. Ẹ lè sá mí nà dáadáa. آمين. Àtúnṣọmọ kí ó tó lè sàmí dáadáa. آمين. Ìpàdé ọlágbọ́dọ̀ wá àtúnṣọmọ kí ó tó lè sàmí dáadáa. آمين. Mawlana Sheikh Habibullah Adam Al-Alori báńkì àtàdá àkàndá ọlọ́run dákun ọlọ́run abíọ́ adákùnmọ́jọ wọ́n tọ́ ti àfa wa o. آمين. Ẹ lè sá mí dáadáa. آمين. Ẹ o kẹ́sì kí n sanwó bàbá Mudiru. مدير المركز أكيد المفاضل. Ẹ̀dàkẹ́ ìsanwó kẹ́lù bàbá Al-Alori ẹ dákun. مدير Ides bàbá Mudirul Markaz. Kò sí báyìí yẹn bá ṣe tán tí ó bàjẹ́ Mudiru ni ó máa bá sọ̀tà. مدير المركز